ó ti l'Àbújá kí ló máa ṣẹlẹ̀ níbẹ̀. ẹ máa kó máa gbàdúrà. ẹni MC Oluomo rẹ̀. bẹ́ẹ̀ ni kó máa gbàdúrà kó má jábọ́ pátápátá kí ìràwọ̀ ẹ̀ má wọ omi. ó fẹ́ dọ́gbọ́n ṣòdì. ìbá àdéọ kò sí ìwọ ló ń sọ tiẹ̀ kò sí ọlọ́run mímọ́ tọ́ ọlọ́run ọ̀tọ̀ ni ta ló mọ̀la àfọlọ́run. kó máa gbàdúrà àdúrà tá a máa gbà ó lè má dọdún yìí ó lè dọdún tó ń bọ̀ ó lè dọdún kó máa gbàdúrà pé kí ìràwọ̀ wọn má wọ omi pátápátá. ìgbà tí sáàlà kún bí iṣẹ́ mọ̀ pàkókò tó lè kú tẹ̀bí tí ó tó alẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí bó ti lágbára tó ṣe kò kú. bàtà wọn tó mọ MC wọn lálàdúrà ló náà. ó gbogbo ilẹ̀ tí ó tó àwọn ṣe pásítọ̀ kì í ṣe wòlíì. so Olúwo ó máa múra gidi mo secret mo fẹ́ líìkì fún Olúwo ọ̀fọ̀wọ́ ọba Ìwó àwọn àjẹ́ Nàìjíríà fẹ́ dìde sí wọ́n fẹ́ bá jà kó múra tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ló dúró tì ló máa fi escape wo ọdún mẹ́ta náà fífa fi jà wọ́n bẹ̀ látọdún yìí wọ́n máa fèsì Olúwo of Ìwó. kí ló ṣe fún wọn sà. ìjà àti ẹ̀fẹ̀ nínú ẹ̀mí. ó fún ó ti tọ́ àwọn ẹlẹ́mìí òkùnkùn ó ń pàṣà wọn run. ó ń pa àṣà wọn. bẹ́ẹ̀ ni wọ́n ti fẹjọ́ ẹ̀sùn gbogbo àwọn àjẹ́ Yorùbá pátá ló fi ẹjọ́ ẹ̀sùn àwọn àjẹ́ Nàìjíríà pátá. so wọ́n dẹ̀ ti dìde wọ́n ti ń bá mítì ẹ̀ lọ láti dá sẹ̀ríà fún tó bá múra tó bá dé lóòótọ́ Ọlọ́run ló ń sìn aborí wọn. tó bá múra. bẹ́ẹ̀ ni tó bá dé lóòótọ́ Ọlọ́run ló ràn gbogbo nǹkan tó ń ṣe yẹn àwọn àṣà wọn tó ń kọ̀ndẹ́mù yẹn tó bá jẹ́ pé Ọlọ́run ló bá rán tí ó ti ẹ̀sìn aborí wọn tí Ọlọ́run ò bá rán wọn á fojú ẹ̀ rí pẹ̀lú àwọn fámìlì ẹ̀ náà máa fèsì. mo rọra sọ fún kó mọ ọkọ má gbẹ̀yìn mu kó lọ kún fún àdúrà gidi wọ́n ń bọ̀ wá bá láti bá jà bọ́. kọ́ máa lọ tiẹ̀ ìgbèrú kábíyèsí. bẹ́ẹ̀ ni kọ́ má gbẹ̀yìn mu bára ṣòfófó díẹ̀ fún mi. bọ̀ tó ti lọ sí Àbújá ó ti lọ federal ṣé ó tún wá possible ẹni tó wà ní state tẹ́lẹ̀ tó wá gbé lọ sí federal ṣé wàá fẹ́ jábọ́ láti federal ní sà. kí náà pè ní má jábọ́. ẹni tó ti wà lókè kó má di ẹni yẹpẹrẹ ló jẹ́ má jábọ́. tí Abacha ò jábọ́ ṣé Abacha ò jábọ́. ó jábọ́. ó jábọ́. ṣé Ọbásanjọ́ ò jábọ́ pàtó lọ sẹ́wọ̀n pé pàtó pàdé ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yí mọ́ kò sẹ́ni tó kọjá àdánwò nígbà yẹn a sọ fún asọ̀rọ̀ Ọbásanjọ́ pé ó máa lọ sẹ́wọ̀n kó tó parí lẹ́ẹ̀dẹ̀ yìí ó láwọn bọ́ìsì ló wà ń bẹ̀ olókòwò olóhùn ò lè ṣẹ̀wọ̀n kì í ṣe àwọn bọ́ìsì ẹ̀ náà ló rán lẹ́wọ̀n tọ́lọ́run ọ̀tọ̀ ni kó máa gbàdúrà nǹkan tọ́lọ́run sọ fún nìyẹn. kí MC Oluomo bẹ́ẹ̀ni kó ṣọ́ra gidi kó máa gbàdúrà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. bẹ́ẹ̀ni Olúwo náà ṣọ́ra. a ti sọ tó Olúwo Olúwo ti fọwọ́ ẹ̀ fa nǹkan àgbàfà ló tẹ́ àwọn ẹ̀mí òkú àwọn ẹ̀ fẹ́ bá jà àwọn ẹ̀mí òkú fẹ́ bá jà tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ló gbẹ́kẹ̀lé lóòótọ́ aborí wọn bọ̀ tí ó bá jẹ́ pé kò gbẹ́kẹ̀lé wọn aborí ẹ̀. so ẹ̀ ń sin ní gbẹ́rẹ́ pàkọ́ nìyẹn. a ti dáhùn fúnfún fún ni ó lè má rí ṣùgbọ́n nǹkan tọ́lọ́run fi hàn wá là ń sọ fún yẹn. dájì nípa ọ̀rọ̀ àwọn ọba lẹ́nujọ́ mẹ́ta yìí la rí pé ọba tó yẹ̀ṣẹ̀ jẹ ní tó dìde fún pásítọ̀ Adébóyè lórí ìjókòó tí pásítọ̀ Adébóyè wá jókòó sórí ìtẹ́ ọba Olúgbọ́n kí lẹ fẹ́ sọ sí nípa àwọn ọba wa bẹ́ẹ̀ náà la rí àwọn ọba wa nílẹ̀ Yorùbá tó ń fi owó rún agbádá fún àwọn olórin fújì kí lẹ fẹ́ sọ fún àwọn kí lẹ fẹ́ sọ sáàrin yẹn sà. àwọn kan tẹ sọ pé fake news ẹ jẹ́ béèrè tó bá rí bẹ́ẹ̀ ṣe lóòótọ́ ni. ẹ jẹ́ béèrè ṣé inú ààfin ẹ̀ ni tàbí ìjókòó bí yàrá tiẹ̀ ṣé inú ààfin ìlú yẹn gan-an ni bàbá ti jókòó ṣé àpèrè inú ààfin ìlú yẹn ni nǹkan tó mi fẹ́ béèrè nìyẹn ṣé àpèrè ààfin ọba yẹn ni tàbí pásánà yàrá tiẹ̀ ṣé àti ẹ̀ tó ń lò lódìdí fún. àwọn yẹn kọ́sà àrísíà wọ́n ní pé ọba dúró bàbá dẹ̀ jókòó sórí sí àyẹn wọn mọ̀ bóyá nu yàrá ní pé àfin.
ṣé àpèrè ẹ̀ ni jọ̀mọ̀ pé à ń béèrè nǹkan ká tó la bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́sì délé tó dé òtítọ́ mú tó ti ẹ̀ sìn àpèrè ọba wà ó lè lọ ọ́fíìsì kì í ṣe àwọn àmì ẹ̀bí ló ń jókòó lé ṣé àlejò wa ìrìn lálẹ́ wà kó ló ẹ jókòó síbí kò sí nǹkan tó bá lọ bá jẹ́ àpèrè àfihàn tó bá máa jókòó sí tí ó ti ẹ̀ sìn òun nìyẹn òun náà lè sọ pé nǹkan tó ṣe kò dáa tí ó ti ẹ̀ sìn so wòlíì ní ọ̀wọ̀ tí ó ti ẹ̀ sìn ẹni pé Samuel sọ fún Saul nígbà tó lọ bá tí Saul ń bẹ tó faṣẹ ẹ̀yà ó ní afa ìjọba ẹ̀yà lónìí tí ó ti ẹ̀ sìn bẹ́ẹ̀ ló dẹ̀ rí nígbà tó ti yá Saul ní kọ́ńdọ́ bá wọn pè wọn àwọn bókù sọ̀rọ̀ tó wá pé Samuel tí wọ́n ọ̀nà ìpè oríṣi tó fi yọ mí lẹ́nu àti fa ìjọba ẹ̀yà tí ó ti ẹ̀ sìn tó bá jẹ́ pé àpèrè yẹn ló wà ó lè ní ṣí àtàwọn oníṣẹ́ àtàwọn bá ń lò àwọn àti bí executive ó lè jẹ́ òun ni bàbá Adébóyè jókòó lé lórí Adébóyè fúnra ọmọ Yorùbá ni kò lè gbéra kó lọ sọ pé òun jókòó sí àpèrè ọba tí wọ́n mọ Yorùbá ni tí wọ́n mọ fẹ́ wàrà ni tí ó ti yé yín bọ́ọ̀rọ̀ ọbẹ̀ yẹn ṣe ìlú nìyẹn tí ó ti yé yín bọ́ọ̀rọ̀ ọbẹ̀ yẹn ṣe nìyẹn bẹ́ẹ̀ ni ti Ọbásanjọ́ lọ́jọ́ náà tí wọ́n ní Ọbásanjọ́ sọ pé kí àwọn ọba dìde jókòó. Ẹ dìde jókòó. bẹ́ẹ̀ ni. ẹ dìde kọ̀má ẹ jókòó full stop. so bàbá Ọbásanjọ́ kì í ṣe pé kò mọ nǹkan tó ń ṣe torí Olúgbọ́n ló fi ṣe kinní yẹn Olúgbọ́n á máa blast bàbá Ọbásanjọ́ ó lè jẹ́ ọba bọ̀tọ̀ Ọbásanjọ́ ní agbára tó wà lára ẹ̀dùn ọba mi lọ. bí mo sọ fún yìí. Olúgbọ́n ló ṣẹ́ ẹ́. torí Olúgbọ́n ló fi sọ pé kìí ṣe pé ó lè sílé táwọn lè pè wọ́n pé nǹkan báyìí ẹ máa bọ̀wọ̀ ó fẹ́ fi yé Olúgbọ́n pé òun jù lọ lọ́nà kan náà òun ló fi sọ ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn bàbá Ọbásanjọ́ kìí ṣe tẹ́ bá súnmọ́ kìí ṣe tí ò ní intelligent ó mọ kọ́ṣọ́ Yorùbá náà ṣèbí gbàtọ́ ọ̀nà fẹ́ jọba tìlú ìdọ̀bálẹ̀ fún bẹ́ẹ̀ ni bọ̀ torí Olúgbọ́n ni ó fẹ́ fi tó fi rí Olúgbọ́n bẹ̀ yẹn nínú ló fi wò pé torí ẹ̀ ló fi ṣe nǹkan tó ṣe yẹn. but àwọn ọba mi forí ko. bàbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ò bá ṣe yẹn àwọn tó kù ọba mi tó bá kù lọ́la tí ò bá ṣe bẹ́ẹ̀ náà àti máa yájú sọ́bàṣọ́jọ́ àkú wọn jọ. and moreover in the constitution of Nigeria gómìnà ju ọba lọ. ṣèbí gómìnà ló yọ Sanusi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Kano kúrò. Sanusi bẹ́ẹ̀ ni. chairman ni wọ́n gbọ́dọ̀ bàṣẹ lọ́wọ́ chairman kó jáde ní local government ní constitution. Wow. So according to constitution ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ correct ni. tí wọ́n á lẹ́tọ̀ fún ilẹ̀ Yorùbá tó lẹ́tọ̀ fún ẹgbẹ́ àṣà wa ìṣe wa. jẹ́ sọ fún kò sí ṣe mọ́ wọn fi àṣà jọba mọ́ jẹ́ sọ̀rọ̀ kan fún wọn jọba gbé sìn. wọ́n jí ọba gbé. bẹ́ẹ̀ ni nísìnyí owó náà fi rọba council ní kí n fóònù ẹ̀ bójá Adeleke pẹ̀lẹ́ ọmọ mi lélẹ́ Yorùbá ń gbé jọba o òun náà jọba ń sìn. pátì wa ló wà o àwọn fẹ́ kó jọba o àṣà Yorùbá tó fi ń jọba jẹ́ sọ fún yín tó bá mọ̀ àṣà Yorùbá tó fi ń jọba kì í ṣe pé kó lówó lọ́wọ́ tó bá jọ ọba wo ìgbà tó lọ gbé Aláfọ̀fọ̀yọ́ tó kú yìí Adéyẹmí yìí ṣé owó wà lọ́wọ́ ẹ̀ ni tó bá jẹ ọba gidi wọ́n máa ṣìnà fún wọn ni àwọn àjẹ́ ló lè pọ̀ ọba tó bá ṣìnà fún ọba pé fún oṣù mẹ́fà báyìí owó máa dé fún ni. ìyẹn lọ́ba gidi. bẹ́ẹ̀ ni tó bá dé kọ́ṣọ̀ bá mu gbogbo nǹkan máa wá wá ni. táwọn alálẹ̀ yàn. bẹ́ẹ̀ ni tálẹ́lẹ̀ yàn ṣọ̀kànnà kan rẹ̀ lè jí gbé ṣùgbọ́n gbà tẹ́ ẹ fowó rọba tí ò ní yìí mọ́ tó ọba dìde lọ́jọ́ yẹn wọ́n lè yọ wọn kó òde nítorí àwọn ọmọ bàbá wọn mi wà ń bẹ wọ́n gbẹ́dọ̀ dìde ẹnìkan ní wọn ṣe dìde ẹ ókè wọn á ní suspend ẹ àwọn bí mẹ́wàá ló jà dọ́ba wọn á bí mi gbé síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní wọ́n fẹ́ lè mí síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò bá tẹ̀lé ẹnu àti wọn yọ Sanusi ṣé wọn fẹ́ lè mí síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so wọ́n fẹ́ lè mí síbẹ̀ constitution wa nìyẹn nǹkan tó yẹ káwọn ọba Nàìjíríà jà sí wọn jà sí owó náà lọ jà sí lẹ́dọ̀ olóṣèlú kọ́ gba àṣẹ kí gọ́ọ̀mẹ̀ntì fún ọ láṣẹ
káwọn gbogbo àwọn tó mì fúnra wọn láti máa pàṣẹ nǹkan tó yẹ kán jà fún bẹ́ẹ̀ bọ̀ wọ́n ṣe máa rí owó lọ́wọ́ olóṣèlú lọ ń wá kiri so bó ṣe dúdú yẹn. ṣó tiẹ̀ tọ̀nà kan bá dúró síwájú eléré kó wá fi owó náírà ilẹ̀ wa kó fi rán aṣọ kó máa gbé sọ́rùn eléré torí ọba owó díẹ̀ gbà.